Opnata. Àṣelà. Ẹ̀yin bàbá mi náà lè máa ní àrùn tó ń ṣogójì, òun ló ń ṣe ọ̀dúnnú, ohun tó ń ṣàbọ̀yàdé, gbogbo ọlọ́yà ló ń ṣe. Nǹkan tó ń ṣe wá ń bì bó ṣe wà káàkiri náà nìyẹn. Àmọ́ ọ̀nà wo la fẹ́ gbé gbà tó jẹ́ pé àti ẹ̀ for the first time kárí àyípadà rere ní ìpínlẹ̀ Ògùn. Ẹgbẹ́ tí àwa wà, ẹgbẹ́ tí wọ́n ń pè ní Abundant Nigeria Renewal Party. Ṣé rí ìtumọ̀ ẹgbẹ́ yẹn ni pé abundant tó wà nú ẹ̀, a ní nǹkan tó yẹ pé ó yẹ kó tó wa kó ṣẹ́kù nípínlẹ̀ Ògùn yìí. Àmọ́ ìyà nìkan ló dà pé wọ́n kàn fi tẹ́ wa lọ́rùn, ìyà nìkan ló dà pé ó kárí. Gbogbo eléyìí tó kù àwọn díẹ̀ kan ni wọ́n rọra ń kó sáàrin ara wọn. Hospital ó ṣe pàtàkì. Tí bàbá bá wà níbi iṣẹ́ kò gbọ́dọ̀ máa bẹ̀rù pé ara mọ́ mi ò yá, ẹ jẹ́ n kọ́kọ́ wá owó yá káàkiri láti lọ fi tán bá ní nǹkan kan ṣẹlẹ̀. A gbọ́dọ̀ ní ilé ìwòsàn tó jẹ́ pé ó wà up to standard, tó jẹ́ pé tán bá lè máa gbé èèyàn débẹ̀ kì í ṣe pé wọ́n máa kọ́ ní kọ́kọ́ lọ mú wá ná kó tó di pé o gba káàdì, ìyẹn la máa kọ́kọ́ mú kúrò. Mo ń sọ because a mọ̀ pé ó possible ni. Ọ̀pọ̀lọpọ̀ wa tí a ní àwọn ọmọ ńlé, ọ̀pọ̀lọpọ̀ bá ṣe jókòó àmọ́ yẹn tó ní graduate nílé, tó jẹ́ pé graduate yẹn àwa la tún sì ń fún wọn lówó oúnjẹ. A ní graduate tó sì ń gbélé bàbá ẹ̀, a ní graduate tó jẹ́ pé ilé bàbá ló fẹ́ yàwó sí tán bímọ sí. Gbogbo eléyìí àwọn Yorùbá máa ní òṣàbò lè gbè mí fìmílẹ̀ bó ṣe bá mi. À ń pe kíní kan ní identification táwọn kan ń pè ní data. Ṣé rí data yẹn kí n kàn ṣàlàyé ẹ̀ ráńpẹ́. A jókòó síbí yìí nísìnyí, a ní pé ìjọba ò tọ́jú wa. Ìbéèrè tí máa fẹ́ béèrè ni pé ṣé ìjọba mọ̀ wá? Ẹlòmíì ò tiẹ̀ lè sọ pé nǹkan báyìí ní plan mi tí mo fẹ́ ṣe f'Ógùn state yìí. Gbogbo tí wọ́n ní pé ẹ ṣàjẹ́ ká débẹ̀. Wọ́n dẹ̀ ti mọ̀ pé táwọn bá ti róòlù change díẹ̀díẹ̀ kan síta, àwọn èèyàn tún kàn tẹ̀lé wọn lẹ́yìn. Ìyá ọdún 4 torí ní ìjọba dẹ̀ ti di ọdún 4 automatically wà ó ti ń di ọdún 8 ni. Kò fi bẹ́ẹ̀ bí mi lára mu mọ́. Èmi dẹ̀ ti gbàdúrà pé ọdún yìí ni gbogbo ẹ̀ máa dópin. Èmi ni Jagun Aládé ni. Bẹ̀tẹ̀ ní nǹkan kan tí kì í ti pé èèyàn kan máa dẹ́rù bàyàn. Kọjá lára ní gómìnà ní lábàrà tó lọ́hùn pẹ̀lú ìgbàwọ̀ tẹ níyẹn débẹ̀. Ọ̀gá wa mo dúpẹ́ lọ́wọ́ yín sà pé ẹ bá wa dúró tì wọ́n. Ẹ má wo gbẹ́ni kan pariwo, ẹ kọ́ pariwo olóṣèlú nínú ẹ kọ́ máa pariwo ti wọn. Ibi tẹ́ ń lọ ní kẹ́ lọ. Ọlọ́dẹ mú ilé ìlàgbọ́ Ọlọ́run. Wọ́n tó máa dìbò ìjọ yẹn, wọ́n á ṣí ìbò dì, wọ́n á dìbò fún yín. Wọ́n á ṣí ìbò dì, wọ́n á dìbò fún yín. Àwọn ilé ètò máa ka ìbò, wọ́n á ṣí ìbò kà wá kórúkọ sí jáde. Torí pé ìyá ètò gẹ́ tó ń tẹ alámòtó. Ipò ọlá dára o, ipò ọlá rẹ o, ipò yẹn ń wẹ́ lọ́pọ̀lọpọ̀ wà máa débẹ̀ o. O ò ní kọ́ àná ẹ lówó, o ò ní kọ́ àná ẹ láṣọ. Wà á dẹni pàtàkì, wà á tún dẹni táyé fẹ́. Orí bá ń jọba lọ́la ò wá máa ní ilé. Ó yá jẹ́ fún ẹ̀. Ipò ọ̀la o. Ipò yẹn ń wọ́n lọ́wọ́ ó ti máa dé ibẹ̀ o. Ìwọ ò ní kọ̀ ó lọ́yẹ̀ lọ́wọ́, ó ní kọ̀ ó lọ́yẹ̀ lọ́sọ̀. Wà á dẹni pàtàkì, wà á tún dẹni táyé fẹ́. Orí bá ń jọba lọ́la ò wá máa dé ibẹ̀ o. Olùsíngẹ́, olùsílẹ̀kẹ̀, láti kékeré àkókò má kàn lé wa mọ́lémọ́lé. Wà á tọ́ wa débi pé yẹ́s bàbá àtọmọ. A lè sá fún ẹ, o lè sá fún wa. Bẹ́ẹ̀ni àbá fi ni pé kí abẹ́dá lóbi tó bá gbẹ kèrè bí ọwọ́ ọ̀pẹ̀ tó bá kú èrò túbọ̀. Ẹni bá lọ bí sí ebi abá.